ẹ̀mí ènìyàn náà ni ọ̀wá ní wúlò máa wọ́n ń ta orí wọ́n ń ta ní 50,000 àbẹ́lò ní wọ́n ń ta orí ìyá afúsá wọ́n ní Ìbàdàn ní ẹ̀ ti rà àwọn ògbúrò orí afúsá ń bàdàn o ọlọ́run sì ní jára ràkúrà ń bàdàn àmọ̀lú tí wọ́n tà sí ẹ̀ bá tẹnu tí wọ́n lù bí wèrè torí rẹ̀ fẹ́ dàrú yọ sọ̀ ní tọ́ tà sí kì í ṣe ìlú Ìbàdàn ọba sì nílùú Ìbàdàn ni kọ́ wá tọ́ka sẹ́ni ọba tà sí bẹ́ẹ̀ ẹ dákun ọlọ́run ka ẹ̀mí ènìyàn ọlọ́run kà á kún púpọ̀ jù tí ẹ̀mí ènìyàn bá fẹ́ bọ́ kúrò láyé ó ní ìtumọ̀ níwájú ọlọ́run bẹ́ẹ̀ ni ènìyàn bá fẹ́ wọ ayé ó ní ìtumọ̀ níwájú ọlọ́run lẹ́yìn ènìyàn àtàlìjẹ̀nu gbogbo ẹ̀dá yòókù tó bá dọjọ́ gbèǹde kìámọ̀ erùpẹ̀ ni wọ́n dà á sọ wọ́n dé erùpẹ̀ ni inú kó jẹ́ erùpẹ̀ ẹnu ọ̀nà náà àbẹ́ erùpẹ̀ ẹnu ọ̀nà àlìjẹ́nà tó bá jẹ́ranko tó ba ayé jẹ́ tàbí jẹ́ranko tó táyé ṣe ènìyàn nìkan ló ní òpópónà ó tuntun ayé mi gbé ní tìtorí ẹ̀mí yìí tó pàtàkì ẹ̀mí yìí ni ọ̀wá pàtàkì lọ́wọ́ tí lẹ́ ń lọ ta odidi ọwọ́ ní 10,000 wàláì tí ọwọ́ màláìkà tọwọ́ màláìkà kú bá tẹ̀yìn màláìkà olódùrọ̀ tí fìyà jẹ́ èèyàn kan tọwọ́ rẹ̀ bá tẹ̀yìn yóò sọ yín di dàgbàdàgbà kẹ́ tó kù láyé ẹni tó pa á sọ bóyá ló lè rà àforíjì Ọlọ́run bóyá ló lè rà àánú Ọlọ́run kéèyàn pa odidi ènìyàn kì í ṣe nǹkan tó easy ẹ lọ wo ọmọkùnrin tí wọ́n mú nílùú Ìlọrin yẹn just imagine his confidence nígbà tí wọ́n mú dé court ẹ kíyèsí ẹ rí i pé ẹ̀rù ọ̀bá ó túmọ̀ sí pé ní bàbá ogun tó pọ̀ gbogbo ẹni tí ó bá máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ tó o bá jẹ́ ẹni tó súnmọ́ bẹ́ẹ̀ máa wẹ̀yìn ẹ wo ọmọ yẹn ní bàbá ogun ìjọ tí ẹ dàkúnlẹ̀ tí ẹ interview rẹ̀ ṣe é rí sign pẹ̀lú bani it doesn't show any sign of remorse ẹ̀rù ọ̀bá wọ́n tún gbé dé kóòtù ó tún bá wọn argue ẹni tó dá ọ̀ràn tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn ẹni tó di alápàtà èèyàn ẹ̀rù ọ̀bá pẹ́ẹ́pẹ́ ẹ wá ní nǹkan ò dé ìgbà wo ní nǹkan tó fẹ́ dé ẹni tí a rán nílé kéwú tí a rán nílé ẹ̀kọ́ tí ń wọ́n láti wọ yunifásitì tó ń lọ ní 5 million lákàntì ẹgbẹ́ bíi tá a gbọ́ lórí news wọ́n ní a bá 5 million lákàntì arábì ìjọba Nàìjíríà ti ń kó orí burúkú bá wa nù. ẹ káàbọ̀ padà lórí ètò yín ètò wa Yorùbá Àtàṣà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wọ́n pé Yorùbá Àtàṣà òun náà ni ètò náà ni Yorùbá Àtàṣà kí ló bá wá ṣe lórí ètò wa Yorùbá Àtàṣà a máa mú àwọn ìròyìn ìṣẹ̀lẹ̀ káàkiri wá àti pé a máa mú àwọn òdògbò sórí ètò wa láti lè kẹ́kọ̀ọ́ kan tàbí kejì látara wọn ni tó bá jẹ́ pé nǹkan ọ̀rẹ́ tẹ̀yìn darapọ̀ máa lórí ìkànnì yìí a máa rọ̀ yín a máa bẹ̀ yín ẹ bá wa tẹ subscribe button ẹ bá wa like video wa ẹ sì bá wa share eléyìí lè fún yín láǹfààní láti lè máa ráhùn fọ́rọ̀ wa míì tá a bá fi sórí ìkànnì yìí ẹ darapọ̀ mọ́ wa ẹ ká jọ gbádùn ètò tòní. àwa mùsùlùmí ayé kí ni ìṣòro tá a ní ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ máa bá mi share àwọn abínú ẹni tí wọ́n gba gbogbo péèjì wa wọ́n ti tún wọ́nà láti dáwọ́ bọ ilé yìí náà kí ni ìṣòro tá a ní pàápàá jùlọ àwa mùsùlùmí nǹkan ṣe wá ẹni ọba ní nǹkan ò ṣe wá ẹni tó ní nǹkan ò ṣe mùsùlùmí ilẹ̀ Yorùbá nǹkan ṣe òun gangan tó wí bẹ́ẹ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣe wá mo wá di 2+2 mo gẹ̀ẹ́tì ọ̀kan nínú àwọn result tó yẹ ká ní àdìsí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ní min husni islami limarihi tariku ma la ya'nihi. min husni islami limarihi. A good of Islam of a person is to leave what doesn't concern him. Min husni islami limarihi. Kí ló lè mú Islam èèyàn dájú tányányán dípò tariku ma la ya'nihi. Tí ọ̀kan lọ́wọ́ kan lẹ́sẹ̀ kó fi sílẹ̀. Ọ̀kan nínú àwọn ẹni Ọlọ́run àwọn àfáà wa àgbà tí wọ́n ti kọjá lọ àfáà wa Al-Ajari ó ní àdìsí yìí bó ṣe rí ó ní ìdá mẹ́ta tí ń jẹ́ ìsìláàmù làdìsí yìí kó sínú. Àfáà kan tó sọ ó ní kò rí bẹ́ẹ̀ ìdajì ìsìláàmù gangan làdìsí àfáà kan ní gbogbo tí ń jẹ́ ìsìláàmù làdìsí yìí bẹ́ẹ̀ sì lè lò. Kálíbà mọ wẹ́ẹ̀d ọ̀rọ̀ tánẹ́bì sọ jáde ọ̀kan nínú àwọn onílàákàyè ó wá ní manistagala bima la yaani fatahu ma yaani manistagala bima la yaani whoever keep himself busy over something that doesn't concern him
What concern him who is soon escape his hand? Ẹni tí ò bá kọjú mọ́ ní tó bá wáyé, kò kọjú mọ́ ní tó gbé dání, kò kọjú mọ́ ní tó pàtàkì nínú ayé, ní tó pàtàkì sí gangan ó padà bọ́ lọ́wọ́ ẹ̀. Allah. Ọba tó dáyé ayé àtọ̀run, ọba mi dáyé pẹ̀lú ètò, ọba mi dáyé pẹ̀lú wisdom. Ají alájú là ń gbọ́ wípé gẹ́rígẹ́rí ti tó wọ̀lú Ìlọrin náà, ìlú àfáà, ìlú tó súnmọ́ àlìjánnà tó jìnà síná, ibẹ̀ ni gẹ́rígẹ́rí ti wá dìde, yóò tó wá dórúkọ ọ̀kan nínú orúkọ Ọlọ́run tó dáa jù ilé ń jẹ́. Mo ti ṣe wáàsí kan kọjá, mo nílò tọ́lá nábì sọ yí pé ahasinu asma'akum fa innakum tud'auna yawmal qiyamati bi asma'ikum wa asma'i abaikum fa ahasinu asma'akum. Ọjọ́ gbèǹde kìyàmà ẹ tọ́jú orúkọ rẹ̀ torí ọjọ́ gbèǹde alkìyàmà orúkọ yẹn láàfin pè yín tá a bá dọ́run, orúkọ yín àti orúkọ bàbá yín. Àmọ́ láyé tá à ń bẹ́ńbẹ́ yìí àsọkọ téèyàn ń jẹ́ àsìkò nítumọ̀, àsìkò orúkọ ọmọ ní ro ọmọ àsáyé john ni tó bá jórúkọ ọmọ ní ro ọmọ ni. Kí ló mú Bush tó di president l'Amẹ́ríkà? Ebi gbó ní jẹ́ Bush. Allah. Tó bá jórúkọ ọmọ ní ro ọmọ ni. Àìmọye lọ́ọ̀kì tí ò ní lọ́ọ̀kì kankan, àìmọye ìbùkún tí ò kódà kò rí nǹkan kan bù nínú ayé. Allah. Abdulrahman nìkan ló sọ̀rọ̀ ẹ̀ di Sẹ̀kíyù kalẹ̀ yìí. Abdulrahman alápàtà ìdínbà àdá àṣìkọ́ ha, ìgbà tí ọ̀gá olórí ibú dìde, ẹni tó parakúnmí Sọ́ọ̀lù ọba tó dá yàtọ̀rún pé ní ọ̀gá olórí ibú, ìdínbà àdá àṣìkọ́ ha, nígbà tó ọ̀gá olórí ibú dìde. Kí ni mo fẹ́ sọ níbẹ̀? Àwa mùsùlùmí ayé a ti sùn lọ, ntí ọkàn wa là lọ ranjú mọ́. Síwájú kó tó di pa àwọn mùsùlùmí ranjú mọ́ ntí ọkàn wa, we are living in peace and we are progressing exceedingly. Islam progress nílẹ̀ Yorùbá bí ìgbà tí ò sí ẹ̀sìn míì mọ́ ni. Allah. Táwọn obìnrin bá jáde pẹ̀lú ìbòrí, ẹni tí ò ṣe ájì rí inú obìnrin yóò sì máa wù pé ha kémi náà sì ṣe ájì, eyín Mákà yìí kò sì lẹ́nu mi, kíbò yóò sì dórí mi Ọlọ́run. Báwo ọkùnrin tá a bá wọ jàlábíà tá a dé sábàkà, a máa wù ẹlòmíì pé ha Ọlọ́run o, bẹ́ẹ̀ lèmi náà sì fi ní ìfàdí ànábì yìí kan rí báyìí, ní ìfàdí ànábì yìí kan rí báyìí. Ìyìnkún ara ìsìláàmù dẹnu. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó jáburú, àwọn èèyàn ní báwọn àfáà ṣe wí tó yìí, ká tó sọ pé bí pásítọ̀ ṣe wí tó, wọ́n kọ́kọ́ sọ pé báwọn àfáà ṣe wí tó. Allah. Ìyẹn nígbà táwọn bàbá wa tí wọ́n kọjú mọ́ ntọ́nà ń gbélé wọn lọ́wọ́, táwọn ranjú mọ́ nǹkan mi lẹ́ẹ̀kan náà láyà bàrá kúrò lórí ntọ́nà ń gbélé wa lọ́wọ́. Lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti sọ fún wa ní Quran chapter 6 verse 108, wala tasubu ila alladhina yad'una min dunillah. Ọlọ́run lè gbọ́dọ̀ gún Ọlọ́run wọn. Akẹ́gbà gold, ọmọ akẹ́gbà ló wí tó. Mo pariwo títí. Wàhálà tẹ́ ń fà pẹ̀lú àwọn ẹlẹ́sìn míì tẹ́ ń lọ àtàkì yìí kò ní jẹ́ kárójú ráyè mójútó ti wá. Bẹ́ẹ̀ bá lọ tọwọ́ bọ ẹ̀sìn wọn, wá tọwọ́ bọ tiyín náà. Ìbínú Ọlọ́run wá dé. Ọlọ́run ní gẹ́gẹ́ báyìí lèmi Ọlọ́run ni mo ṣe ẹ̀sùn kálukú lẹ́sọ̀ fún. Tẹ́ ẹ bá mọ àwọn tó máa ń sáré rìlé, àwọn tó máa ń sáré tọ́námẹ́ǹtì, tí bá ń sáré lọ wí tó ń sáré lọ, tí nǹkan kan bá jánà tó kọ lẹ́sẹ̀. Mo wo fídíò kan, arákùnrin kan sáré lọ lọ́fẹ̀ẹ́sì first, láàrin pé sáré lọ, ọmọ kékeré kan tó tẹ̀ lóbi ẹ̀ wá wòran, ó ti wà carried away, bọ́mọ yẹn ṣe bẹ́ sí àárín ojú ọ̀nà nìyẹn. Arákùnrin yẹn fẹsẹ̀ gbá ọmọ yẹn láì mọ̀, ó ti fẹsẹ̀ gbá tó kó tó rí i pé ọmọ kan ló fẹsẹ̀ gbá, kò dúró wo ọmọ yẹn lẹ́yìn, ọmọ yẹn ṣubú bí ìgbà tó faint. Ó make sure pé òun bíìtì gbogbo àwọn tó kù. Ìgbà tó ṣe first ẹ̀ tán ló ṣẹ̀ṣẹ̀ ń béèrè pé ọmọ ẹ̀ kan dà, ibo ni wọ́n gbé sí. Tó bá dúró ní moment yẹn, diversion nìyẹn o. Nǹkan yẹn divert attention rẹ̀, nǹkan yẹn discourage ẹ̀, kò ní lè move mọ́. Bọ́rọ̀ àwa mùsùlùmí ṣe rí nìyẹn. Ọ̀rọ̀ ẹ̀sìn tí ọkàn wa la lọ dá sí, ẹ̀sìn ẹlẹ́sìn tí ọkàn wa tà ń bú ńlọ́dá wàhálà sílẹ̀. Àwa fa wàhálà lọ́tún, a fa wàhálà lọ́sì,
àwa gangan bẹ̀rẹ̀ sí divide ara wa àdọ̀tá ara wa. Islam ilẹ̀ Yorùbá nísìn a fẹ́ pín sí more than 81 níbi tá a pé dé. Àwọn alùsùnà gan àwọn náà ò sí lọ́kàn, àwọn náà pín oríṣiríṣi làwọn náà. Kámọ́ tí wàá sọ àwọn tí wọn ò jẹ́nu jọ wọn ìgbé àwọn tí ẹ̀ pín sí òtí ẹ̀ níye. Àwọn ìṣòro ń bẹ pẹ̀lú Islam tó yẹ kí ìlú Ìlọrin ó mójútó, tó yẹ kí ìlú Ìlọrin ó yẹra wọn wò, kó yẹ kí ìlú Ìlọrin ìgbà tí àwọn ọmọ ìlú Ìlọrin tí wọ́n jà fáà tí wọ́n ti ń jáde tí wọ́n ń sọ̀rọ̀ asádà jáde lẹ́nu, tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀tá Ọlọ́run jáde lẹ́nu, tẹ́lòmíì ń sọ̀rọ̀ tó ń kóòtì àwọn tí wọ́n jẹ́ cultism, tẹ́lòmíì sọ̀rọ̀ tó máa kéwú tí ń sọ̀rọ̀ wà látúbí mo fọ́ fífí mi fọ́ fún wọn nílùú Ìlọrin ló ti yẹ ká fura pé nǹkan kan ti rọrùn. Àmọ́ gbogbo ìjà ẹ̀sìn tá a fèsì àti ìgbéraga àwa mùsùlùmí báwa nìkan ní àwa ní inna dina indallahi al-Islam, the only endorsed religion before Allah is Islam. Ibo la wa bàdé báyìí. Ìtọ́kàn wa gangan àmójútó ọ̀tọ̀ níbi tá a gbójú lọ. ولا تسبوا إلا الذين يدعون من دون الله. يسبوا الله عدوا بغير علم. كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون. Nínú gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá sórí ilé ayé, àwọn ẹranko nífọ̀kànbalẹ̀ jènìyàn lọ. Torí ẹranko kì í dá sí tí ó kọ̀ǹsánì ẹ̀. Ẹranko kì í dá sí tí ó kọ̀ǹsánì ẹ̀. Lẹ́yìn kó jí, kó jẹ, kó mu, kó súnmábo, kó sì sùn padà. Níjọ́ kú bá dé kó sọ̀rẹ́ńdà rẹ̀ fọ́lọ́. Ènìyàn ò tí ì fáìtì ogun ayé tán tó ń béèrè ogun ọ̀run. Ogun ọ̀run sọ̀kalẹ̀, ogun ayé gan bolobade tó ń béèrè ogun ọ̀run. Àti ìmọ̀ntí ń bẹ nínú òkun tán, aláàfẹ́ kọ́ńkù àánú òṣùpá, aláàfẹ́ kọ́ńkù àánú red planet. Ènìyàn ń tojú bọ́n tí ó kàn, tẹ́dá bá ti ń tojú bọ́n tí ó kàn, ń tó kàn gangan mọ̀ escape mọ́ lọ́wọ́. Ẹ wo bí tá a bá yé dé. Wé eré ni àwàdà ni láyé ìjọsí. Àwọn bàbá wa mọ̀ bí ẹ ṣe mánéjì ara àwọn bàbá wa fà lásìkò tẹni tí ó jẹ sàrà ò tó nǹkan. Sàrà ló pọ̀ nílẹ̀ ya mùráì àwọn tó kéwù ò tó nǹkan. Kò sí ń tọ́ dàbí kí gbogbo wọ́kọ́ mọ́ lè kéwù lóòótọ́. Àmọ́ ìjà plan ẹ̀ ó kéré pátápátá nílẹ̀ Yorùbá every year ọmọ bíi 50,000 jáde nílé kéwù. Àwọn tàtọ́dún mẹ́wàá ò rí sẹ́sẹ́, tọdún mẹ́sàn-án ò rí sẹ́sẹ́, tọdún márùn-ún òsì ríṣẹ́ṣe míì tún pìpíà láti jáde nílé kéwú. Àrònú pé sẹ́wọ̀n ni wọ́n á ṣe. Àjàjà lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì lórí pé dandan gbọ̀n tí wọ́n bá ń pè yẹn wà literate, ẹni tó lè kọ́ tó lè kà ní ìbá jẹ́ pé Chinese language ní jẹ́ pé yẹn wà literate. Ní wọ́n gbà tá a ti pọ̀ àwọn tí wọ́n bá jáde ilé ẹ̀kọ́ ìjọba ẹ dákun ẹ bá wa máa gba sàtífíkẹ̀tì gbogbo wọn. Àwọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ nílẹ̀ Lárúbáwá wọ́n padà dé Nàìjíríà omi ò rí sẹ́fíìsì ṣe débi péjọ bó tiẹ̀ gbà wọ́n gbà ṣiṣẹ́. Gbogbo eléyìí ń bẹ́lẹ̀ àfẹ́ẹ̀sì kìíní yẹn wá bẹ̀rẹ̀ sí ní build up, àdánwò yẹn ń build up. Àwọn tí ó jẹ sàárà ń pọ̀ lójoojúmọ́, àwọn tí ó ṣe sàárà ò tó nǹkan mọ́. Àti wá wà overpopulated. Ọlọ́run fún wa lófin polygamy abuse ìyàwó mẹ́rin tí Kùránì ní káfẹ́ ó ní tó bá dé condition ló gbé ìyàwó mẹ́rin wá, ìyàwó kan ní compulsory gẹ́gẹ́ bí nǹkan tí Kùránì wí. Abuse débi pẹ́lú bí ó ní ìyàwó mẹ́wàá nínú ilé tí ó lóhùn ti ṣe ibùdájọ́ àwọn mẹ́rin mi àbáwọn mẹ́fà mi. Abuse ọmọ wa pọ̀ àmọ́ wo kí lágbára wa ká àrùn padà sọ́nà lọ́rùn Ọlọ́run náà wá dàlù wá láyà. Àwọn ọmọkọ́mọ wa bẹ̀rẹ̀ sí ní dìde bílẹ̀ Lárúbáwá ṣe tóbi tó wọ́n mọ́nítọ̀ àwọn ọmọ wọn. Wọ́n mọ́nítọ̀ ọmọ tí wọ́n bí pẹ̀lú agbára tí bàbá ní pẹ̀lú agbára tí ìyá ní. Wọ́n mọ́nítọ̀ ẹ̀. Wọ́n dẹ̀ fún wọn nímọ̀ràn kó tó di pé yóò yíwọ́ gbogbo eléyìí ń bẹ́lẹ̀ àmójútọ́rọ̀ lè kéwú àmójútó nǹkan tó jẹ́ pride Islam beauty Islam àwọn nǹkan tí ó mú Islam wùyàn àmójútó láyé ìjọ́un
tá a bá ń gbọ́ wàásí èèyàn gbọ́ wàásí sùn èèyàn gbọ́ wàásí jí ni wàásí baba sọ Kamaluddin Al-Hadabi Al-Mufti wàásí baba wa Adam Abdullahi Al-Alori wàásí àwọn àfáàgbà àgbọ̀ wàásí yẹn títí àgbọ̀sùn àgbọ̀jí wàásí mélòó làwọn yẹn lè gbọ́ sìn tí wọ́n gbọ́ sùn tí wọ́n tún gbọ́ jí tí ò ní sí èpè tí ò ní sí èébú tí kò ní sí pé wọ́n ẹ̀ǹbáràsì ẹ̀sìn ẹlòmíì táwọn èèyàn gbọ́ wàásí 30 ṣẹ́jú tí wọ́n dẹ̀ rọgbọ́n kọ́ mbẹ́ Ramadana lóde ẹjẹ́ lomi ò débi wàásí wọ́n ní wọ́n bá ara táìmù ṣẹ́jú 15 láàrin ṣẹ́jú 15 yẹn orúkọ mi ni Haruna kìíní kan àfáàgbà tí mo jẹ́ bàbá àfáà tí mo jẹ́ olórí ìjọ tí mo jẹ́ kìíní kan ní mọ́sálásí tí ń bẹ lókè odò tó súnmọ́ sálẹ̀ odò bẹ́yàn bá fẹ́ rí mi kọ́kọ́kọ́ béèrè mi níbi tẹlifóònù kó béèrè mi níbi ẹ tí ń wọ mọ́tò tó bá débẹ̀ wọ́n sọ pé kò sẹ́ni táwọn ọmọ rí bọ́ bá wá rí mi ọwọ́ àmọ̀pọ̀ rẹ ni Ọlọ́run ìṣẹ́jú 5 ti pé nínú lórí ìrandánradán ma azana dina wà dúníyà ìdájí tá máa. Barakallahu fi dunya biladini. Barakallahu fi dunya biladini. Àwọn ọmọ akéwù wọn rí nǹkan jẹ mọ́. Sanadina. Ìgbà tó ti di pápọ̀ nílé èkéwù ló ti yẹ káwọn introduce vocational courses ló ti yẹ káwọn ọmọ máa kọ́ṣẹ́ mọ́ kéwù kán tó parí ilé kéwù kó ti mọ sẹ́mi tí ó fi máa jẹun bọ́lá wọn bá pe kéwù lọ́nà ẹ̀ ìyẹn ó jẹ́ nǹkan tí ó máa fi jẹun. Ibẹ̀ láti ráwọn àfáà tí ò tí dàgbà tó nǹkan tí ń pé wọ́n lẹ́ni tó bá kéwù kọ́ máa lọ kọ́ṣẹ́ télọ̀ iṣẹ́ télọ̀ bá wò ṣe télọ̀ bá wò ẹ̀sìn yẹ̀yẹ́ àwa àfáà náà dà. Wàláì mo fi ọba tó ní mí búra yàtọ̀ fún oríṣiríṣi bísínẹ́sì tí mo ní lọ́wọ́ ìgbà tí mo parí ìjọba alálàájì ọdún 8 ní Ọ̀yọ́ state tí mo parí ìjọba ní mo ṣẹ̀ṣẹ̀ lọ́ọ́ kọ́ṣẹ́ bò ní wọ́n ṣe ń ta ilẹ̀ ẹni tí ó kọ́ mi ọjọ́ tí mo lọ sọ fún ó wò mí látòkèdè ẹ̀ ó ní ṣé ìkẹfẹ́ kọ́ iṣẹ́ mo ní mo fẹ́ kọ́ níṣẹ́ torí kí n má bàa jẹ haram torí kí n lè bá a lè gbégbèsè ayé rọrùn torí tó bá jẹ́ pé kéwù yìí lẹ́yìn ó dóko tí yóò jẹ nǹkan míì ma azana dina. Dúníyà ìdájí tá máa. eré ní àwàdà ni tó jẹ́ pé odidi ológbò wọ́n ń sun níná láàyè ní ẹranko tó lápọ́nlé níwájú Ọlọ́run. Al-Qur'ani ni wà nafsi wa ma sawa'a mo búra pẹ̀lú ẹ̀mí àtẹ̀mí ènìyàn àtẹ̀mí ẹranko gbogbo tó ní ẹ̀mí pátá bákan náà ní value wọn níwájú Ọlọ́run. Ẹ̀mí ẹranko pàtàkì ẹ lọ wò lú òyìnbó ẹ lọ wò ilẹ̀ Lárúbáwá wọ́n pàtàkì ẹ̀mí ẹranko kò sírun tó lè jẹ́ nílùú òyìnbó níjọ́ ẹlòmíì ti wọ̀ lú òyìnbó tó ti lé ní 30 years bóyá lórí ibi tí wọ́n ti ń pa ẹran rí ọmọ òyìnbó kì í rí ẹ̀jẹ̀ ẹran ìlú òyìnbó kì í ṣebi tó lè ra díẹ̀ lọlé tàbí tó mewúrẹ́ délé tọkàn dúnbù ẹ̀ lẹ́nu ọ̀nà ẹ̀jẹ̀ lẹ́nu ọ̀nà ilé rẹ̀ ó tọ̀ wọ́n bàrẹ̀ níbi tí ò lérò. Sanadina wà. Àwọn Áfíríkà Dúníyà ní Nàìjíríà ìdájí tá máa. nílẹ̀ Yorùbá àṣàánú ẹranko ká tó pàṣàánú ènìyàn. Ayé àkàtà pátá ẹlòmíì ó mú ọ̀pọ̀lọ́ yóò sì máa bó awọ lára ẹ̀ láàyè kí ló ń lé tó báyìí kí ló ń lé lára ayé tó báyìí. Eré ní àwàdà ní wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn tí wọ́n kéwú àtàwọn ẹlẹ́sìn míì náà torí àdánwò yẹn mùsùlùmí nìkan kọ́ ló kàn. Tẹ bá rí yàn tí bá ń sọ pé àwọn àfáà tó gbèdé kò sí ẹ̀sìn tí kìíní yìí kárí ilé kárí oko ni mo bọ̀ á analyze ẹ̀. Eré ní àwàdà ní wọ́n bẹ̀rẹ̀ sí ní kó wọnú ìjọta Ọlọ́run díẹ̀díẹ̀ wọ́n wẹ̀wù gbàgẹ̀rẹ̀ bíi Taneb Muhammad wọ́n fa tẹ̀sùbá àlọ́ bíi ti sẹ́ Abdul Qadiri wọ́n wéra wà níbi ti Musa ìwà Nàmúrúsù wà Fìràwọ̀nà nísìnyí bẹ́ẹ̀ lọ́wọ́ wọn. Wọ́n fi wá lu ayé wọ́n wá dà gẹ́gẹ́ bí ìtàn Barizizi tá a kọ́ nínú tírà apá kan lánàbì lówí àwọn àfa àgbà ní eléyìí ń sàdísà nàbì àti ọ̀rọ̀ Israẹli ni ayé Kùránì kan ni wọ́n tú débẹ̀ wọ́n ní arákùnrin kan bẹ ọ̀kan nínú àwọn wòlíì Israẹli ni wọ́n jọyìn rẹ̀ mọ́ ayé kamathali shaitan
idh qala al-insanu ukfur falamma kafara qala inni bari'un minka inni akhafu Allaha rabbal alamin. ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èṣù mo ń bọ̀ lórí àyà yẹn Barizizi ẹni ọlọ́run ní ọwọ́ àdìjọ́ kan díẹ̀díẹ̀ lèèyàn dọ̀tá ọlọ́run tẹ̀ bá Abdulrahman tó pààyàn nílọrin díẹ̀díẹ̀ lórí burúkú lè bá torí burúkú lè bá orí burúkú tó jápọ́lọ̀ nìkan ló lè wọn kúrò lórí ẹ̀ tọ́lọ̀ ti dájọ́ pé ẹni tó bá fojú lẹ̀ pààyàn fajaza'uhu jahannam kò sí ẹ̀méjì yọ wọ náà jahannam láyé yóò tó wọ lọ́run ẹ̀mí èèyàn pàtàkì níwájú ọlọ́run anábì ní ẹni tó bá pa ẹyẹ olóńgó uzfur ẹni tó bá pa ẹyẹ yẹn ó wá síwájú ọlọ́run láì wúlò ẹ̀rí ẹyẹ olóńgó tó pa tó fi jó nǹkan ẹyẹ àdàbà tó pa tó gún láàyè ẹyẹ yẹn ọmọ wa sọ pé ya Rabbi ọlọ́run mi ò inna fulana qatalani abasan lọ́gbẹ́jà sì pa mí dànù láyé ẹyẹ lásán yóò máa sọ fún ọlọ́run pé lágbájá pa mí dànù láyé olúwa mi bá mi gbẹ̀san lára arákùnrin yìí ọmọ iye ẹyẹ tí ó rojọ́ tiẹ̀ ọmọ iye ológbò tí ó rojọ́ rẹ̀ ọmọ rí adìẹ tí ó rojọ́ ẹ̀ ọmọ iye pẹ́pẹ́yẹ tí ó kó ẹjọ́ rẹ̀ déwájú ọlọ́run lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmọ̀ tó kálukú bá ń di ẹrù ẹ̀ṣẹ̀ tiẹ̀ àwọn pẹ́pẹ́yẹ tí wọ́n padànù ni wọ́n tó wájú tiẹ̀ láì àwọn adìẹ ó tò ọ̀tọ̀ làwọn ajá ó tò ọ̀tọ̀ làwọn àgùntàn ó tò gbogbo ohun tí ò nílò tó pa láyé tó pa wọ́n dànù ó rọjọ́ ìwájú ọlọ́run ká tó wá pẹ̀mí ènìyàn ẹ̀mí ènìyàn tó jẹ́ pé gbogbo nǹkan tọ́lọ́ ń dá láyé ọlọ́run wà proud ẹ̀mí ènìyàn lọ́lọ́run wà proud ní dọ́tọ̀ parí ẹ̀ ọlọ́ni fatabarakallahu ahsanul khaliqin mímọ́ ní fún mi ọlọ́run ọba tó mọ ẹ̀dá dájú gbogbo tí dá nǹkan láyé kò sí tó dá nǹkan tó dá tó tèmi ọlọ́run ẹ̀mí ènìyàn ni mo dá yìí ẹ̀mí ènìyàn nìyí ẹ̀mí ènìyàn ni ó ní the best thing tèmi ọlọ́run dá lórí ilẹ̀ ayé. Allahu akbar. ẹ̀mí ènìyàn náà ni ọ̀wá ní wúlò máa wọ́n ń ta orí wọ́n ń ta ní 50,000 àbẹ́lò ní ẹni wọ́n ń ta orí ìyá afúsá wọ́n ní bàdàn ní ẹ̀ ti rà àwọn ògbúrò orí afúsá ń bàdàn o ọlọ́run sì ní jára ràkúrà ń bàdàn àmọ̀lú tí wọ́n tà sí ẹ̀ bá tẹnu tí wọ́n lù bí wèrè torí rẹ̀ fẹ́ dàrú yọ sọ ní tọ́ tà sí kì í ṣe ìlú Ìbàdàn ọba sì nílùú Ìbàdàn ni kọ́ wá tọ́ka sẹ́ni ọba tà sí bẹ́ẹ̀ ẹ dákun ọlọ́run ka ẹ̀mí ènìyàn ọlọ́run kà á kún púpọ̀ jù tí ẹ̀mí ènìyàn bá fẹ́ bọ́ kúrò láyé ó ní ìtumọ̀ níwájú ọlọ́run bẹ́ẹ̀ ni ènìyàn bá fẹ́ wọ ayé ó ní ìtumọ̀ níwájú ọlọ́run lẹ́yìn ènìyàn àtàlìjẹ̀nú gbogbo ẹ̀dá yòókù tó bá dọjọ́ gbèǹde kìyàmọ̀ èrùpẹ̀ ni wọ́n dà á sọ wọ́n dé èrùpẹ̀ ni inú kó jẹ́ èrùpẹ̀ ẹnu ọ̀nà náà àbẹ́ èrùpẹ̀ ẹnu ọ̀nà àlìjẹ́nà tó bá jẹ́ranko tó ba ayé jẹ́ tàbí jẹ́ranko tó táyé ṣe ènìyàn nìkan ló ní òkùnkùn wọn ó tuntun ayé mi ìgbé ní tìtorí ẹ̀mí yìí tó pàtàkì ẹ̀mí yìí ni ọ̀wá pàtàkì lọ́wọ́ tí lẹ́ ń lọ ta odidi ọwọ́ ní 10,000 wàláì tí ọwọ́ màláìkà tọwọ́ màláìkà kú bá tẹ̀yìn màláìkà olódùrọ̀ tí fìyà jẹ́ èèyàn kan tọwọ́ rẹ̀ bá tẹ̀yìn yóò sọ yín di jàgbàjàgbà kẹ́ tó kù láyé ẹni tó pa á sọ bóyá ló lè rà àforíjì Ọlọ́run bóyá ló lè rà àánú Ọlọ́run kéèyàn pa odidi ènìyàn kì í ṣe nǹkan tó easy ẹ lọ wo ọmọkùnrin tí wọ́n mú nílùú Ìlọrin yẹn just imagine his confidence nígbà tí wọ́n mú dé court ẹ kíyèsí ẹ rí i pé ẹ̀rù ọ̀bá ó túmọ̀ sí pé ní bàbá ogun tó pọ̀ gbogbo ẹni tí ó bá máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ tó o bá jẹ́ ẹni tó súnmọ́ bẹ́ẹ̀ máa wẹ̀yìn ẹ̀ wo ọmọ yẹn ní bàbá ogun ìjọ tí ẹ dákúnlẹ̀ tí ẹ interview rẹ̀ ṣe ẹ rí sign pẹ̀lú bani it doesn't show any sign of remorse ẹ̀rù ọ̀bá wọ́n tún gbé dé kóòtù ó tún bá wọn argue ẹni tó dá ọ̀ràn tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn ẹni tó di alápàtà èèyàn ẹ̀rù ọ̀bá pẹ́ẹ́pẹ́ ẹ wá ní nǹkan ò dé ìgbàwo ní nǹkan tó fẹ́ dé ẹni tí a rán nílé kéwú tí a rán nílé ẹ̀kọ́ tí ń wọ́n láti wọ yunifásitì tó ń lọ ní 5 million lákàntì ẹgbẹ́ bíi tá a gbọ́ lórí news wọ́n ní a bá 5 million lákàntì ẹ̀ arábì ìjọba Nàìjíríà ti ń kó orí burúkú bá wa lọ kí ló dé tẹ̀ mọ́nítọ̀ ń tà ní kí ló dé tẹ̀ mọ́nítọ̀ property wa nílùú òyìnbó tó
tó o bá ń gba lọ́sẹ̀ kan o ń gba £1,000 tí £5,000 bá wọ àkáǹtì ẹ lójijì ó rọjò bí owó yẹn gbà rìn àmọ́ ń gbàjọba ọmọ sẹ́tẹ́nì kọ̀ọ̀kan ṣe àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà nílùú Ìlọrin nílẹ̀ Yorùbá wá já máa ṣàbẹ̀wò gbogbo àwọn ọmọ kéwù yìí ká tó máa gbowó lọ́wọ́ wọn. àwọn ọmọ kéwù tí ń kó mílíọ̀nù jáde nífẹ̀ẹ́ tètè yìí ká ṣe máa béèrè lọ́wọ́ wọn pé iṣẹ́ wo ló ṣe mọ́kò bá mi wájú Ọlọ́run. àwọn owó òkònà tí wọ́n fi ń pàdé wa yìí àṣẹ máa yẹ̀ wò dáadáa tó bá ti kọjá ọjọ́ orí ẹni tó gbé wá àti iṣẹ́ tẹ́ni tó gbé wá ń ṣe ó yẹ káàrún lẹ́ẹ̀mejì. àwa tá a jẹ́ ni tí gbogbo ayé máa ń sìn àdánwò tó ní kéèyàn ya fọ́tò pẹ̀lú èèyàn ń bẹ nú ẹni tí wọ́n mú tí wọ́n lọ́kàn ya fọ́tò pẹ̀lú ẹni àmọ̀dodo tí ń bẹ bẹ́ẹ̀. ọmọ Abdulrahman gerigeri nílùú Ìlọrin ẹ dákun tọmọ yẹn bá escape tó bá rí kíní yẹn ṣe délẹ̀ tó bá kọ́ mọ́sán ńlá tó kọ́ mọ́sálásí ńlá ẹ dákun ẹ dárúkọ àfáà tí ó pè pé bàbá ẹ wá bá mi sí mọ́sálásí tọ́lọ́hún ṣe yìí tí wọn ò ní débẹ̀. ẹ dárúkọ àfáà tí ó sẹ́ndì owó sákàǹtì ẹ̀ tí ó tẹ̀wó síbẹ̀ tí ò ní pọ́ ọmọ àlùbáríkà ni ọ́ ọmọ àlùbáríkà ni ọ́ láì ní béèrè pé iṣẹ́ wo ló ṣe pẹ̀lú ọjọ́ orí ẹ̀ yìí. bí wọn bá pè wá pé ẹ wá sílé tó bá kọjá ọjọ́ orí àti iṣẹ́ tẹ́ni tó sílé ṣe àwọn àfáà náà láàmú sọ pé sọ ọfẹ́ mọ tún tọ́lọ̀ ń ṣe wo ni ẹni ọba ni wọn tún tọ́lọ̀ ń ṣe wo ojú rẹ̀ ọ̀fọ́ empty pride upon nothing. naibu zamanana wala ibu fina amali zamanina aibu siwana wamali zamanina aibu siwana. ẹ wo àdánwò wọn pọ̀ lórí ọ̀rọ̀ Barziza ẹ wo àdánwò ńlá tọkàn òbí Afsọ Ọlọ́run nìkan ló lè rán wọn lójú. àdánwò tó ga ni kọ́mi èèyàn kú láyé kọ́mi èèyàn sọnù láyé àdánwò tó ga ni kámọ́ tí ìsọpọ̀ máa kú gbogbo ọjọ́ tí bá ń rí ọmọ tó ṣe déédéé èjì ọmọ nìbànújẹ́ ọmọ wa sọ̀kẹ́ kámọ́ tí ìwà sọ pé èèyàn gbọ́ pé wọ́n pa òun lọ́mọ pípa láìṣẹ̀dìyẹ alẹ́ yìí ò lè pa adìyẹ ò gbọ́dọ̀ dúnbú adìyẹ nílùú òyìnbó ò gbọ́dọ̀ ra ẹran lọ lẹ́kọ̀ọ́ dúnbú ẹ̀ka tó wá pẹ́ nìyàn. ẹ wo trauma ẹ wo psychological trauma tí wọn bàbá yẹn wà ẹ wo orú ọ̀rọ̀ tó wà níbi kan pa ọmọ èèyàn kan làǹgì lórí kó sì jáde láyé ó sì pa Abdulrahman ó sì pa ó lè rà àwọn Ọlọ́run. ọmọ tá a mọ tó wà nù àkọsílẹ̀ rẹ̀ a mọ tọ́ba tó ní wá kọ́ fún ó sì láǹgì lórí ó sì pa ó wá kún wẹ́lẹ́wẹ́lẹ́ oge orí oge ọwọ́ bàbá ọmọ yẹn ń sọ yí pé kíní tọ́mọ ń yà sẹ́yìn ọwọ́ àwọn obìnrin tọ́mọ òun yà òun rí ó wà lẹ́yìn ọwọ́ tí wọ́n rí yẹn ìlẹ̀kẹ̀ ìdí tọmọbìnrin yẹn tó so mọ́dì wọ́n bá nílẹ̀ níbi tó já sí síbẹ̀ náà no sign of remorse ẹ̀rù ò bá ẹ lọ wo fídíò yẹn ẹ lọ wo sign ẹ̀rù tó wà lára ọmọkùnrin yẹn ládùúrò ọ̀ràn tó dá ẹ̀ eléyìí ti dúró pé apẹ pípa lẹ́pà àwọn ẹ̀pà àwọn tàbí kó fọkàn balẹ̀ páwọn kan bẹ tí wọ́n gbà wọn tí wọ́n bá gbà wọn òun bà nǹkan jẹ́ kóhun tó lọ ó pọ́sibù bẹ́ẹ̀. Ma'azana dina. Wá dúnìyà ìdájí tamà. Bàrákà lọ́wọ́ fi dúnìyà bìládé ni. Bàrákà lọ́wọ́ fi dúnìyà bìládé ni. Tí wọ́n pa ọmọ èèyàn lásán bàbá ńlá trauma ni. Kámọ́tì ìwà sọ wípé wọ́n wá gé ẹran rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́. Wọ́n sàlákè wọ́n sàládà wọ́n fagbáyà rẹ̀ yá wọ́n gé ọyàn rẹ̀ wọ́n gé ojú ara rẹ̀ wọ́n yọ ahọ́n ẹ̀ wọ́n gé orí ẹ̀ wọ́n ń sa ẹnìkan ò sì mọ gbáriwo gbàgbàgbà ládùúgbò àwọn àsọ̀rọ̀ ta nílẹ̀ Yorùbá nù. Wọ́n lọ pa ẹran kan síwájú ìta kán lè bá a lérò pé ẹran tó pa yẹn ló ń sà. Mo wo trauma tí àwọn òbí ọmọ yẹn wà. Mo rántí nígbà tí mo wà ní within the age of 10 to 15 mo lọ wòran
ìgbà yẹn náà máa ń pa àwọn olè àwọn armed robbers ìjọba máa ń fẹ̀yìn wọn tàgbà máa lọ wòran bá ṣe ń pa olè níjọ́ kan mo rí bí wọ́n ṣe ń mú àwọn olè yẹn bọ̀ tí wọ́n ń juwọ́ sáwọn wọ́dà tí wọ́n tọ́jú wọn ara alágbájá iṣẹ́ o a tún máa pàdé o wọ́n fi fẹ̀yìn wọn ti àgbá mo rí báwọn sójà yẹn ṣe máàcì jáde éèjì mi ò tí wọ 15 nígbà yẹn mo rí bí wọ́n ṣe máàcì jáde torí gbogbo nǹkan ni mo máa fẹ́ mọ̀ láti kékeré owó oúnjẹ tí wọ́n fún mi ni mo fi wọ mọ́tò lọ wòran bá ṣe ń pa olè mo wá rí nígbà tí wọ́n rọ ìbọn lù wọ́n tí ẹ̀jẹ̀ wọn fọ́ dànù tí ẹran ara wọn fọ́ ká tí wọ́n sọ orí nù mo fi Ọlọ́run búra oṣù mẹ́ta mi ò lè jẹ ẹran ó ti ń táwọn òbí mi ń ṣe wàhálà lórí pé kí ló mọ́ ọmọdé yìí tí ò jẹran mọ́ torí tí mo bá ń wo ẹran yẹn báyìí á dàbí ẹni pé fúlẹ̀ṣì olè tí wọ́n pa táwọn ọlọ́pàá rọ́bọ̀ lu àwọn sójà náà ń pa wọ́n gbà yẹn bíi pé fúlẹ̀ṣì ẹ̀ ni mo fẹ́ jẹ ní ṣé ẹ lérò pé àwọn òbí afzọ tí wọ́n bá ń jẹran sìn wọn ò ní máa fíìlì pé sẹ́wọ̀n ọmọ àwọn kọ́ lélẹ̀. yàrá dalẹ̀ ayì falitẹni àwọsẹ fi akùnmù. iná sẹ́fì ìdá lámúyù ni a máa múrò. iná sẹ́fì ìdá lámúyù ni a máa múrò. alukurani ní ká máa fẹ́lí ṣaitan ẹ̀yin ọmọ kéwú ẹ lọ ṣe sùúrù kí ló ń lé yín láre ẹ mọ sẹ́tẹ̀ ìgbà kẹtọ sọ pé kéwú ni dandan mi gbọ́dọ̀ má lówó ó tọ̀wọ́ oníjèjì kéwú bọ́ọ̀bà fi sẹ́mi ikùn lókù tó o bá bá mi níbi tí mo ti ń wọlé o ní pè mí ní mọ́ tó o bá bá mi níbi tí mo ti ń kórè oko o lè má pè mí ní mọ́ nítorí pé mo fẹ́ jẹ halal mo dẹ̀ tó ní àwọn bísínẹ́sì míì tó jẹ́ halal tí mi ò declare àfáyé gbogbo ẹ̀ torí kí n lè jẹ halal ni ebi lórí kí n lè jẹ halal náà lẹ́nìkan tó jẹ́ àfáà tí bá sọ lárúbáwá báyìí ẹ̀rọ pé nàkọ́bí ànábì ní 2020 àbí 2022 ló tó gba 148 million lọ́wọ́ mi láti jọ̀ǹjọ̀ ní àárọ̀ yìí kẹ́sì ò tí ì tán kóòtù lórí ká lè jẹ àlàálì mo mọ iye ilé tí mo tà kí n lè dá owó àwọn olówó padà lórí ká lè jẹ àlàálì yìí náà ni o níbẹ̀ làwọn kan ò ti wá ṣiṣẹ́ kan ṣàbọ̀ kan ní majority ọmọ kéwú ní àwádìí ọmọ yahoo kalẹ̀ làwọn afáà wa lérò pé nǹkan ni wọ́n ń ṣe nǹkan rẹ̀ ni wọ́n ń ṣe bí wọ́n bá wá pè wá pé ká wá sílé tí wọ́n pè wá pé ká wá sí mọ́sálásí tí wọ́n pè wá pé àwọn ra mọ́tò ńlá àní wò pé iṣẹ́ wo ló ṣe ibo ló ti rówó kamathali shaitan. ìdíkọ́lá lílí ìsàní kúkúrú. falamma káfàrọ̀ kọ́lá inni bari'un minkum. la ilaha illallah akhafullah rabbal alamin. Bariziza wòlíì Ọlọ́run kan ni òun ló jẹ́ wòlíì tó lókọrẹ jù nílùú ẹ̀. Àwọn géńdé mẹ́ta kan wọ́n fẹ́ lọ ogun Ọlọ́run wọ́n fẹ́ lọ jà sójú ọ̀nà tọ́lọ́run. Wọ́n wá ní ọmọbìnrin kan tó rẹwà burúkú wọ́n wá ní ibo láàfin ọmọ yìí sí ẹja fi sọ́dọ̀ Bariziza ẹni Ọlọ́run ni a lọ ojú ogun Ọlọ́run Bariziza ẹni Ọlọ́run bá a mójútó ọmọbìnrin yìí wọ́n fọ ọmọbìnrin yìí sọ́dọ̀ ẹ̀ ìgbódìjọ́ kan Sátánì kó sí Bariziza lẹ́mìí ọmọ tí a fi sọ́dọ̀ ẹ̀ tó ń pé wọ́n gbóúnjẹ fún kódà ìwọ náà máa yọjú sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọ yọjú sí ọmọbìnrin yìí wọ̀ lójú Sátánì tún kó sí lẹ́mìí ó ṣe sí lásán wo kó tiẹ̀ mọ́ ti ń bẹ lábẹ́ rẹ̀ bó ṣe rí eré ní àwàdà ní bó ṣe ń bọ́ ọmọ yẹn ló pọ̀ ẹjọ́ wọn tọ̀wọ̀ lẹ́ẹ̀kan lọ́ba di jojúmọ́ àbálọ àbábọ̀ ọmọbìnrin yẹn lóyún. òfin ìlú yẹn dẹ̀ ni pé ẹni tí ò bá fẹ́ yàwó sílé obìnrin ò gbọ́dọ̀ lóyún fún bó bá lóyún fún ẹ̀wọ̀n ní lọ. Bariziza rí pé ẹ̀wọ̀n ló dé Sátánì bá tún yọjú sí ó ní mo náà lọ́wọ́ tí ń ṣe fún àní díẹ̀ lèyẹn tó lórí ibú wájú Ọlọ́run. ó ní mo náà lọ́wọ́ tí ń ṣe ìmọ̀ràn tí ń fún ẹni pé mọ́jọ́mọ ìyá wà láàyè ó ti bímọ ó ní bẹ́ẹ̀ ni ayé ti ń bẹ̀rẹ̀ pé ta ló lọ́mọ ó lóun ọ̀mẹ̀sì tó wọ́n fún wọn ìbáwọn ẹ̀gbọ́n rẹ̀ ò tí ì dé pa ọmọ rẹ̀ náà lọ́ba pa ó tún pọ́ mọ́ lọ́ba tún lọ sìnkú ẹ̀
Sètáànì náà ló lọ táṣìírí ẹ̀. Iṣẹ́ Abdulrahman tọ́jà Sètáànì ló jà. Sètáànì tẹ̀lé èèyàn sórí ire yóò tí èèyàn téèyàn fi sórí ibú ni. Òun náà ló lọ tú àṣírí ẹ̀ tó gbáwòrán èèyàn wọ̀ pé mo rí ẹni gbogbo yín pè lẹ́ni Ọlọ́run ẹ wá wò ó ti pa ọmọ ó tún pàyà. Wọ́n bá lọ tú sàárè wò wọ́n bá wọ́n wá dájọ́ fún wọ́n gbé lọ ilé ẹjọ́ bá dájọ́ kú fún Barziza. Wọ́n wá gbé débi tí wọ́n ti fẹ́ pa á, wọ́n ti dè mọ́ ògiri. Gbogbo ọgbà tó wà ní àdánwò yìí kọ̀ fọlọ́hún lẹ̀ o. ń kírun ń gbàwẹ̀. Ìjọ tó kù ṣẹ́jú kan tí ó jáde láyé lórí burúkú pátápátá lè bá Major General orí burúkú. Wọ́n ti dè má gbà wọ́n fẹ́ pa á. Sètáànì bá sọ̀kalẹ̀ lọ bá gbàwòrán èèyàn wọ̀. Ó ní Barziza ìjọ rẹ̀ nìkẹ́kẹ́ kó lè débì òun náà mi rí ó ní kò sí. Ó ní bóun ṣe wà yìí kọ̀sẹ̀ ni tí ń rí wọn ìwọ nìkan ló ń rí wọn. Òun á fún ọ nímọ̀ràn ni. Òun lè tú ẹ sílẹ̀ níbi tó wà. Bọ́ ọba lè ṣe ní tóun fẹ́. Barziza ní kíni kóun ṣe. Ó ní tọ́ ọba lè sọ yìí pé kò sí ti ń jọ lọ́run. Tọ́ ọba lè sọ pé òun tóun bẹ́ wájú rẹ̀ yìí lọ lọ́run. Òun ó tú ẹ sílẹ̀. Ó ní kò sí ní tó burú. Bó ń bá wí bẹ́ẹ̀ tán tó ń bá bọ́ ń bẹ̀. Ebó wọn sì padà lọ tún bá wájú Ọlọ́run. Bó o bá wá oore títí bó oore bá dé. Ebó padà tún bá wájú Ọlọ́run. Ó ní òsì ní tó burú. Ó ní bó o ní kó wọn ṣe. Ó ní bí ọwà nìyẹn náà ni. Kàn sọ pé kò sí ti ń jọ́ lọ́run. Irọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Wọ́n á nà ká sọ nǹkan sọ pé mo gbà pé òun tó ń jó wájú rẹ̀ yí òun lọ lọ́run. Òun á tú ẹ sílẹ̀ ní ìsìn. Barziza wọlé owó òkè. Ó wojú ìbọn tí a fẹ́ fi dáná bò. Lọ́ba ni látòní lọ òun gbà pé wọ́n lọ lọ́run. Òun gbà pọ́ lọ́run tóun sìn bọ̀ níjọ́ òun ti dáyé kì í sọ lọ́run. Ìwọ lọ lọ́run. Ó wí bẹ́ẹ̀ tán kò tí ì wí délẹ̀. Ìbọn tó lára ẹ̀. Sètáànì ní àfìgbà tóun tí ọ débi tó ti sórí burúkú fáínàlì. Gbogbo ẹ̀sìn tó sìn láyé ibi mo fi ọ́ parẹ́ sí náà nì. Ànílé ayé fojú pọ̀ bí ẹ̀kọ́. Bí ẹ̀kọ́. Àbẹ́ ni Ọlọ́run bá là ló lè yọ. Ó lè yọ o ká mi mẹ́ni tó la Olúwa mi. Ká mi mẹ́ni tó la Olúwa mi. Ká mi mẹ́ni tó la Olúwa mi o. Ká mi mẹ́ni tó la Olúwa mi. Ká mi mẹ́ni tó la Olúwa mi. Ìlú Ìlọrin ẹ gbà pé n tó dé yìí Ọlọ́run fẹ́ wé kí yẹn hàn ní ọ̀pọ̀ àwọn afáwa ti sùn lọ. Iṣẹ́ táwọn bàbá àná ṣe ní pride ìlú Ìlọrin bó làwọn àtòní òsè ní ìbàjẹ́. Àfi káwọn náà gbogbo lè kéwú ká bẹ̀rẹ̀ sí fíltà àwọn ọmọ líle yìí jáde. Etí ọba ní kéwú mọ́ káfa lọ ibi tí ọba lọ gbogbo ẹ̀yà fọ́ àtẹ̀gbọ́n ọmọ kéwú sọ́dọ̀. Ọmọ tí ọba kó bá yẹn tètè lé dànù kúrò lákàtà yín. Gbogbo ẹni ọlọ́mọ nílé ẹ̀kọ́ gíga ẹ máa lọ wo ọmọ yín ká má dọ̀daràn wálé. Gbogbo ẹni tó fọmọ sílé kéwú àwọn ọmọ tí wọ́n ń kéwú lọ́wọ́ tí wọn ò tí ì débì kan tí wọ́n lọ dá yàrá gbà. Ọlọ́run nìkan lọ́mọ tí wọ́n ń dáwò níbi tí wọ́n ń gbé o. Ọlọ́run nìkan ló lè sẹ̀rí tí wọ́n ń dánwò. Irú ọmọkùnrin yìí ibi tó ti ń dáràn yẹn kọ́ lé ń gbé. Ó kàn rẹ̀ ń ti ibẹ̀ láti bóbìnrin lò pọ̀. Ó bá sì bá wọn lò pọ̀ kán kó gé orí wọn lẹ̀ kó sì tà wọ́n síbi tí ó tà wọ́n sí. Ẹ wo ibi tá a bá yé dé ànílé ayé fojú pọ̀ bí ẹ̀kọ́. Bí ẹ̀kọ́ lẹ́ni Ọlọ́run bá là ló lè yọ o. Ká mi mẹ́ni tó la Olúwa mi. Ká mi mẹ́ni tó la Olúwa mi. Ká mi mẹ́ni tó la Olúwa mi o. Ká mi mẹ́ni tó la Olúwa mi. Ká mi mẹ́ni tó la Olúwa mi. Ìlú Ìlọrin kò sí tó bàjẹ́ lára ìlú Ìlọrin. Ẹ̀yin ní ká ẹ faradà. Láyò lè dágolo mọ́mìn fi dúró wá ìdí mẹ́rẹ̀ẹ́táì. Akẹ́kẹ́ ọ̀gbọ́dọ̀ gé èèyàn jẹ lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀mejì nínú ọ̀kan. Ó ti ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ nìyẹn. Bó o lẹ́sẹ̀ gbá àdánwò yìí kúrò nínú tàn ìlú Ìlọrin. Ọwọ́ wa ló wà. Kò sí tó burú ń bẹ̀. Ó sì tó burú. Iwájú Ọlọ́run ni Sètáànì ti kàfàrà tọ́pakọ Ọlọ́run tó dá yàtọ̀. Ọlọ́run torí ẹ̀ sọ pé ká yé ọmọ bẹ̀. Ọmọ ànábì Núhù ní odidi ọmọ ànábì Ọlọ́run ó di ọ̀tá Ọlọ́run ó sorí burúkú
ó kú sí kèfèrí níwájú ànábì Nuhu gangan ayé ò torí ẹ̀ bàjẹ́. ọmọ ọlọ́run a máa yọ àdánwò ọmọ nínú olóríire nínú ìlú tó jẹ́lu olóríire àdánwò ọmọ ní kọ́lọ̀ mọ́ yọ lára wa. Amina. a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ challenge ni instead tá a fi ń báwọn ẹlẹ́sìn mi jà ẹja fèsì tiwa gangan gbogbo ọmọ tí ń bẹ nílé ẹ̀kọ́ ẹja bẹ̀rẹ̀ sí wádìí ẹja bẹ̀rẹ̀ sí ní plan ẹja bẹ gbogbo gómìnà ilẹ̀ Yorùbá àwọn ọmọ tí wọn bá ní sẹtífíkẹ́ẹ̀tì tó yanrantí lọ́wọ́ ẹ gbà wọ́n síṣẹ́ ẹ jẹ́ wọn oríṣẹ́ ṣe bíbẹ̀ ẹ̀kọ́ gbogbo ọmọ ilé kéwù ní ká máa kọ́ṣẹ́ kan mọ́ sàrà ò sí mọ́tẹ́nìkan jẹ kí gbogbo ọmọ mọ́tọ́mọ yahoo mọ́ wa lọ́wọ́ nǹkan kan ò ṣèkì ìlú Ìlọrin challenge lélẹ́yìí àfi ká dìde ká tún ṣe orúkọ àwọn bàbá àná là ń lò lọ́wọ́ kí la fẹ́ káwọn bàbá ọ̀la ọba àwọn ọmọ tí ń bọ̀ lọ́la kí la fẹ́ kán bá lára orúkọ Ìlọrin ìlú Ìlọrin nàìbù zamanana wàlà àìbù fínà. wàmẹ́lì zamanina ìbú siwana. ó bá débi ọ̀rọ̀ wàmẹ́lì zamanina ìbú siwana. gbogbo tó jẹ́ ìwà abú ẹ jẹ́ ká gbé òfin dìde ní gbogbo ilẹ̀ Yorùbá tó fi délùú Ìlọrin agboolé ságboolé àdúgbò sádúgbò nílùú Ìlọrin gbogbo mọ́gàjí kọ̀ọ̀kan ká máa kọ́ǹbù àdúgbò wọn kí bàbá wọn bá Ìlọrin ó fòfin lélẹ̀ ẹni abá tó ríru eléyìí ládùúgbò rẹ̀ mọ́gàjí ibẹ̀ ó forí fọ́ gbogbo mọ́gàjí ẹ gbìyànjú gbogbo aláǹgùá àdúgbò aláǹgùá kọ̀ọ̀kan kọ́ lọ mójútó kí ni akínájọyè fún gbogbo dáúdù àdúgbò tó gbogbo ìlú tọkàn gbogbo dáúdù kọ̀ọ̀kan kan lọ mójútó àwọn ọmọ líle tí bá ń bẹ́ẹ̀ tètè tí wọ́n jáde bó bá ṣe rí bẹ́ẹ̀ nílùú Ìlọrin kó rí bẹ́ẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá náà ẹlẹ́sìn míì tí kìí ṣe mùsùlùmí tó bá sọ yí pé nǹkan ṣe Islam ojú tì wọ́n ọlọ́mú wọn ẹ jẹ́ ẹ sọ fún pé ká yẹ ọpọlọ ẹ̀ wò mùsùlùmí nìkan kọ́ o ọ wà láàrin gbogbo ẹlẹ́sìn ni babaláwo kan sọ̀rọ̀ kan ọ̀rọ̀ làákàyè ni mi rántí orúkọ ẹ̀ fídíò yẹn go viral ó lẹ́ni tó bá sọ wípé nǹkan sí àwọn mùsùlùmí ó ní ẹ yẹ̀ wò dáadáa ó ní kò síbi tíṣe ò sí tílé ibì kan lè peléke ó ní gbogbo ẹlẹ́sìn ló yẹ kí léyìn ọkọ alọ́gbọ́n káyé bára wájà ká fọ sòsáẹ́tì wa mọ́ káwọ́ náà kí lọ́jọ́ iwájú ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ yẹn wú mi lórí pé ibi táwọn àfáà mùsùlùmí kan ti ń fi àwọn mùsùlùmí tí wọ́n sínú ìjọ wọn ṣe yẹ̀yẹ́ ní babaláwo dẹ̀ sọ̀rọ̀ làákà ìjáde àti ráfà tó jáde tó lẹ́yìn Sufi ẹ ríra yín lóde àbẹ́ ríra yín lóde a ní kò síbi Ọlọ́run ti lè yọ àdánwò la tasakharu qawmun an qawmin asa an yakuna khayran minhum ẹ má fẹ́ nìkan ṣẹ̀sín ẹni ẹ fi ṣẹ̀sín lé nílé lóore jù yín lọ wájú Ọlọ́run. Allah. ok nígbà sèkáwù tí ń jẹ́ gbogbo tí ń dáwò nílẹ̀ Haúsá kéèyàn wá sọ pé alùsúnà ní sèkáwù wọ́n sọ fún tọ̀hún pé yẹ ọpọlọ ẹ wò ìwà súnà wo ní bẹ lọ́wọ́ eléyìí òun gán jáde ó ní nahnu alùsúnà wal jamaa ẹni tó kíníkan arinani ni mi ìmọ̀ yòókù wọ́n sáà pé sọ Haúsá mọ́ Lárúbáwá ìmọ̀ túmọ̀ arinani àmọ́ bí sẹ́ ń pè ń jọ lójó stage sọpọlọ mi pé arinani ni ó pààyàn tó lé ní thousands nílẹ̀ Haúsá ìpàkọ́ni ẹ ti ń dún bú èèyàn kì í sọrùn káwọn wá dìde ká sọ pé bá alùsúnà ni kì í ṣe alùsúnà ó lo orúkọ yẹn láti fi tàn bàjẹ́ ni kì í ṣe alùsúnà. Allah. bẹ́ẹ̀ náà lọmọ yìí náà ó lè máa lu bàndírì yẹn ò túmọ̀ sí pé kọ̀dìríyà ni bó bá dẹ̀ jẹ́ kọ̀dìríyà ọmọ àti rí ọmọ Mẹ́kà tó yìnbọn pa dókítọ̀ tó gbẹ̀bí fún ìyàwó ẹ̀ torí rẹ̀ ti gbálẹ̀ tó yìnbọn pa dókítọ̀ tó gbẹ̀bí fún ìyàwó ẹ̀ ayé ò torí ẹ̀ parẹ́ àní ká ṣàtúnṣe ni ẹjá túnra wa ṣe gbogbo àwọn ọmọ wa yìí ká ṣàtúnṣe nítorí future àwa ń lọ àwọn ń bọ̀ lẹ́yìn àràbà tó ń ra mú odò ń gbà rere ń gbà rere àwọn tó máa wẹ̀ ń bodò lọ. bodò lọ àwọn tó máa wẹ̀ bodò lọ àwọn tó máa wẹ̀ bodò lọ. àwọn tó máa wẹ̀ ń bodò lọ o. àwọn tó máa wẹ̀ bodò lọ àwọn tó máa wẹ̀
gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹranjú mọ́wọ́ yìí ẹ̀yin ọ̀dọ́ nínú Islam ìjọba gangan wà ní àdánwò tí a kó bá wa Ànábì ní káàdù al-faqru an yakuna kufran ẹni ìlú tí òṣì bá ti pọ̀ jù ìwà kèfèrí ọ̀pọ̀ ńbẹ ìwà ọ̀tá Ọlọ́run ọ̀pọ̀ òṣì pọ̀ ní Nàìjíríà òṣì yìí pọ̀ tí kìí ṣe àwàdà ìjọba ẹ wá nǹkan ṣe sí i gbogbo àwọn tí ẹ bá pa báyìí náà ìjọba náà nípinnu ẹ̀ṣẹ̀ wọn níwájú Ọlọ́run Sayyidina Umar radiyallahu ta'ala anhu ó ní tí law mata shatun ala sa'atil furat ladhanantu bi anna Allaha sa'ili anha ó ní tí ewúrẹ́ kan tẹ́bi bá pa law mata shatun da'ian tẹ́bi bá pa ewúrẹ́ kan títí tó bá kú síbi báńdìrì ìlú mi ní Euphrates ó ní mo gbà pé mi lọ́lọ́run ó bi léèrè ewúrẹ́ ká tó wá sọ pé nìyẹn ìjọba ń dá ilé yìí tó pọ̀ jù ìwọ ọmọ tó dánwò yìí tó láyà tí tó ń bẹ́ fíbọ̀dì ágì kóòtù yìí ká wádìí gbogbo ẹni ọ̀tajà fún kákó gbogbo wọn lẹ̀ ètò bá yẹ lọ́jọ́ òkú ẹ̀dá òun gangan tí ó ti dáràn kú toró ti confess lójú gbogbo ayé àmọ́ àwọn tá ẹ bá mú ètò yẹ fún kú ètò yẹ fẹ́wọ̀n ẹ kó wọn lẹ̀ ẹ dájọ́ òdodo kálíbà nísìn ìjọba tó bá jẹ́ pé ní 1996 àbí nǹkan tí ọ̀rọ̀ òtòkóòtò tó ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò tí wọ́n rí 100 òkú èèyàn nínú shrine nìkan táwọn èèyàn lọ bọ òkú 100 òkú èèyàn ẹ̀yin tẹ́ mọ̀ nígbà yẹn 1996 ẹ máa rántí òtòkóòtò nílẹ̀ Ìgbò ká nígbà yẹn níjọba tí ń fix out gbogbo ilé tó bá dá dúró ní forest ilé tí a bá ti dákọ́ sínú igbó kí ni wọ́n kọ́ ọbẹ̀ sí kí ni wọ́n fi ń ṣe àìmọye èèyàn yẹn ló wà lédìdè mọ́lẹ̀ nínú igbó nísìn tó jẹ́ pé lọ́wọ́ Ọlọ́run ni wọ́n wà ọkẹni tí ó gbà wọ́n lẹ̀ ká nígbà yẹn níjọba tí ń fix out gbogbo ilé ìbẹ̀rù gbogbo ilé ìdẹ́rùbà tí wọ́n kọ́ sínú igbó ni wàhálà yìí ò ní dé level tí ń dé bọ̀ yìí ká ní láti gbà tí Clifford Orji tó ń pààyàn lábẹ́ bíríìjì Toyota lẹ́kọ̀ọ́ ká nígbà yẹn níjọba ti frank against ìwà àpààyànjáyé ni kíní yìí ó mọ̀ ti stop rẹpẹtẹ àwọn tí ń pààyàn àti rí àìmọye wèrè àdúgbò mẹ́ta nìṣòro ilẹ̀ Yorùbá tádánwò fi dé àní fura bádánwò bá dé àní tara tó bó ṣe yẹ á kàn pariwo ni àní wo kíni result bádánwò kan bá sì ti lọ tán àti gbàgbé ẹ̀ ebe yẹn làwọn wèrè tí wọ́n mú ní street káàkiri tí wọ́n ń bá fóònù olówó iyebíye lọ́wọ́ wọn tí ń jiyàn gbé nígbà wọ́n ti mú àwọn tí wọ́n mú káyìn ìran Yorùbá ti tó gbàgbé Ọlọ́run ló mọ iye wèrè tí ń bẹ ládùúgbò tí tó ń kidnap dìsìn Ọlọ́run ló mọ iye wèrè tí ń sun oríta tí ń kidnap kiri dò ní àárọ̀ yìí Ọlọ́run ló mọ iye ẹni tí ń tajà aago 11 alẹ́ ní kọ́nà ní gbogbo oríta tíjọba ò lè béèrè pé kí leléyìí ń tà tí ń jókòó sí kọ́nà lóru Ọlọ́run ló mọ iye ẹni tí ń tàbọn Ọlọ́run ló mọ iye ẹni tí ń ta ayẹta Ọlọ́run ló mọ iye ẹni tí ń ta páàtì ènìyàn wá chíìpù nílẹ̀ Yorùbá ìjọba orí ewúrẹ́ gan wọ́n dorí èèyàn lọ nísìn bókù kan bá kú síta tí wọn ò tètè gbé tó bá ìdíjọ́ kejì orí rẹ̀ ó ti dé Kàlàbà ẹsẹ̀ rẹ̀ ó ti dé Pọ́tà wọn bá ń tọ́lọ̀ ń bá ní wọn rí ń bẹ̀ ni gbogbo eléyìí ló yẹ kíjọba ó mójútó ẹni ọba dáràn ẹ fìtínà rẹ̀ káyọ̀ fẹ́ sọ pé yìí pọ̀ ju ìjọba ìgbà yẹn lẹ́ẹ̀tọ́ ní ládáwájú Ọlọ́run